Kí ni kí n ṣe lètò, ètò ni kí ni kí n ṣe lórí ìkànnì Yorùbá Ṣemba TV on YouTube channel. Kí ni kí n ṣe lètò, ètò ni kí ni kí n ṣe. Ìtàn lóríṣiríṣi lẹ máa gbọ́ ńbẹ̀ tá a fi máa ṣe ilé ayé wa, tá ò fi ní jẹ̀bi láyé wa. Kí ni kí n ṣe lètò, ètò ni kí ni kí n ṣe, ẹ máa gbọ́. Irọ́ ikú là ń pa má dà, elépojò ní bàbá gbogbo. Yorùbá Ṣemba TV, ó tẹ̀lé ìkànnì yìí, fẹ́ràn rẹ̀, fi àríwí síbẹ̀, pín pẹ̀lú ẹlòmíràn. Ó ń dánilárayá, ó ń kọ́ni lọ́gbọ́n, ó ń sọ fúnni lórí ìkànnì yìí. Yorùbá Ṣemba TV. Thank you for watching. Gbogbo wa ni mo kí pé ẹ kú ilé yàrá ilé, ẹ kú ọ̀nà ó yẹ èrò ọ̀nà, ẹ kú àbọ̀ ó yẹ ẹni tó ń bọ̀ láti òde. Ǹjẹ́ Ọlọ́runfẹ́mi Balógun Awọ̀lúmọ̀tẹ̀, Àkànbí oníyàwó mébí, akéré lójú bínú ṣọgbọ́n, aṣòro fìjàlọ̀, ọba aṣòro fìjàlọ̀ ni Ọlọ́run ọba Èdùmàrè. Mo kí yín pé ẹ kú ilé. Lórí ètò wa kí ni kí n ṣe lètò, ìtàn tí a máa sọ lónìí, òun ni ìtàn ọ̀rẹ́ méjì kan tí wọ́n ti ń bára wọn ṣe láti ilẹ̀ pẹ̀pẹ̀. Wọ́n jọ lọ ilé ìwé, kódà wọ́n ti jọ lọ ilé ìwé ẹ̀kọ́ gíga ní yunifásítì. Wọ́n máa kàwé tán. Nígbà táwọn méjèèjì kàwé, wọ́n ń wá iṣẹ́. Ìkan ń jẹ́ Ṣẹ́gun, bẹ́ẹ̀ ni ìkan ń jẹ́ Súnkànmí. Nígbà tí wọ́n kàwé tán, eléyìí tó ń jẹ́ Súnkànmí, òun ni ó kọ́kọ́ rí iṣẹ́. Bẹ́ẹ̀ ni ó rí iṣẹ́. Súnkànmí náà ń wáṣẹ́, ó ṣà ń yí mọ́. Ó ń ṣe àyímọ́, àyímọ́ kì í pa ọlọ́kọ̀. Ìyẹn Súnkànmí, ó ń wá sọ́tùn, ó ń wá sósì, ó ṣà ń rí jẹ, ó ń rí mu níwọ̀nba tara ẹ̀. Ṣùgbọ́n eléyìí tó jẹ́ Ṣẹ́gun, ìyẹn náà ti ń ṣiṣẹ́ sọ́tùn, ó ti ń ṣiṣẹ́ sósì. Gbogbo wọn ti jọ wà láyé ara wọn. Ṣùgbọ́n àjọṣepọ̀ wọn gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ó ń tẹ̀síwájú sí i, ó ń tẹ̀síwájú sí i, ó ń tẹ̀síwájú sí i. Kò pẹ́ kò jìnnà ní ìkan nínú wọn bá rí opportunity, àǹfààní ńlá pátápátá ló jẹ́ fún láti re ìlú òyìnbó. Ká má fọ̀rọ̀ gùn, ó máa re ìlú òyìnbó. Nígbà tó dé ìlú òyìnbó, síbẹ̀síbẹ̀ ọ̀rẹ́ wọn náà kò tí ì já wálẹ̀. Wọ́n jọ ń pera wọn, wọ́n jọ ń bára wọn sọ̀rọ̀ lóòrèkóòrè, nígbà gbogbo, nígbàkígbà. Kódà eléyìí tó wà nílùú òyìnbó, ó ń gbìyànjú gbogbo ọ̀nà bí ọ̀rẹ́ òun náà ṣe lè máa bọ̀ nílùú òyìnbó. Ṣùgbọ́n ṣé mọ̀ pé téèyàn bá ń gbìyànjú nǹkan tí kò bá tí ì bọ́ sí, àṣeyọrí ò tí ì sí níbẹ̀. Ó ń gbìyànjú eléyìí ṣùgbọ́n kò tí ì sáṣeyọrí níbẹ̀. Ó ń gbìyànjú sọ́tùn, ó ń gbìyànjú sósì. Jíjẹ mímu jọ ń lọ dáadáa, wọ́n jọ ń bára wọn sọ̀rọ̀, wọ́n jọ ń ṣe ìrànlọ́wọ́ fúnra wọn, wọ́n jọ ń tẹ̀síwájú dáadáa, wọ́n jọ ń ṣe dáadáa. Eléyìí tó wà nílùú òyìnbó, ìyẹn náà ń ṣe dáadáa sí ti Nàìjíríà. Kódà ti Nàìjíríà ó ń ṣe dáadáa sí eléyìí tó wà ní ìlú òyìnbó. Ṣé ká má padà wá tanra wa jẹ? Kí ló wá padà ṣẹlẹ̀ láàárín wọn? Ṣé ìlú òyìnbó yẹn gangan nìkejì náà padà lọ ni? Ṣé eléyìí tó wà ní ìlú òyìnbó ṣé ó padà wálé ni? Àbí ṣe ni wọ́n ti ẹ̀ jà? Kí ni nǹkan tó ṣẹlẹ̀ láàárín wọn? Báwo láàárín wọn ṣe rí? Ṣé bí wọ́n ṣe bẹ̀rẹ̀ láti àárọ̀ náà ó bá wọn dọ̀sán? Ṣé ó bá wọn dìrọ̀lẹ́ bẹ́ẹ̀? Kódà ṣé ó bá wọn dalẹ́? Ní lórí ètò kí ni kí n ṣe lètò ní Yorùbá Ṣemba TV on YouTube channel náà lẹ ti máa gbọ́ àwọn ìtàn lóríṣiríṣi tàbí máa tún ilé ayé wa ṣe, tàbí máa ṣe àtúnṣe nílé ayé wa, tá ò fi ní máa kábàámọ̀, tá ò fi ní máa kéyàjú. Orí ètò yìí náà lẹ ó ti máa gbọ́, lẹ ó ti máa rí, lẹ ó ti máa mọ̀ dáadáa pé ilé ayé yìí jìn o, ilé ayé jìn jìjìjì, kódà kò lópin, kò sẹ́ni tó mọ ibi tó ń jìn dé. Ká tó tẹ̀síwájú, ẹ jẹ́ ká dé ilé agbára lókè lọ́hùn ká tó wo kí ni ohun tí wọ́n ní fún wa. Ká tó tẹ̀síwájú, à ń bọ̀, ẹ jáde. Irọ́ ikú là ń pa má dà, elépojò ní bàbá gbogbo. Yorùbá Ṣemba TV, ó tẹ̀lé ìkànnì yìí, fẹ́ràn rẹ̀, fi àríwí síbẹ̀, pín pẹ̀lú ẹlòmíràn. Ó ń dánilárayá, ó ń kọ́ni lọ́gbọ́n, ó ń sọ fúnni lórí ìkànnì yìí. Yorùbá Ṣemba TV. Thank you for watching. Ká túbọ̀ máa tẹ̀síwájú lọ nínú ìtàn kí ni kí n ṣe lètò eléyìí tí à ń bá ń bọ̀, torí ẹni bá lọ òun náà ló bá kú. Ní báyìí, ṣé ẹ gbàgbé pé Súnkànmí òun ni ó ń bẹ ní Nàìjíríà tí Ṣẹ́gun ti di èrò lóyìnbó.
tí wọ́n sì jọ ń ṣe dáadáa síra wọn. Ká má fàrọ̀ gùn, gbogbo bí Ṣẹ́gun ṣe ń tò lọ́hùn kí Súnkànmí náà kó lè máa bọ̀ kò bọ́ sí. Ṣẹ́gun sì wà lọ́hùn ó náwó kí Súnkànmí lè máa bọ̀, wọ́n kò bọ́ sí. Ṣé ká wá sọ pé orí tó bá Ṣẹ́gun ṣé ká wá sọ pé orí náà ló tó wá ń tako Súnkànmí ni? Àbí àkókò ni ò tíì tó? Àbí ń ṣe ni Ọlọ́run ò tíì ní àkókò náà ti tó? Ká máa bá ètò yẹn bọ̀ náà. Ká má dẹ́rùnà pẹ́nu, ká má fọ ọ̀rọ̀ yìí gùn, wọ́n ṣàjọ ń tẹ̀síwájú, débi tí Ṣẹ́gun wá ń sọ fún Súnkànmí pé gbogbo owó tí òun ná lórí ẹ pé kí o lè máa bọ̀ lọ́hùn, pàbó mà ló máa ń já sí. Ẹ kúkú ti mọ ìwé ìrìnnà, wọn ò fún ẹ, báwo la ṣe máa ṣe? Ó dáa, jẹ́ ká tún ṣe báyìí ná. Kàkà ká tún ní sùúrù díẹ̀, kàkà ká tún máa náwó yẹn, jẹ́ ká tún ní sùúrù díẹ̀. Iṣẹ́ tó ń ṣe, jẹ́ ká tún fi owó sí i, kíyẹn náà tún máa gbèrú, kó máa dàgbàsókè. Tó bá wá ṣe díẹ̀ sí i, bóyá lẹ́yìn ọdún kan àbóṣù mẹ́fà, á wà tún wá gbìyànjú bí o ṣe lè máa bọ̀. Inú Súnkànmí náà ó dùn sí i. Súnkànmí náà dunnú sí i, ó ló dáa bẹ́ẹ̀, ó ní káwọn ṣe bẹ́ẹ̀. Báyìí ni Ṣẹ́gun náà máa ń fi owó fi ran ọ̀rẹ́ ẹ̀ lọ́wọ́ ní Nàìjíríà, ó ń fún lówó, ó ń ràn lọ́wọ́. Nígbà tó bá di lọ́jọ́ kan nìyẹn ní Ṣẹ́gun bá pe Súnkànmí pé tí ẹ gbọ́, téèyàn bá máa ra ilẹ̀ nílé báyìí, ó máa tó èlò. Súnkànmí ní síbí àdúgbò wo? Ṣẹ́gun sọ irú àdúgbò tó fẹ́, ó sì lọ bá iṣẹ́ lórí ẹ̀ lótìtọ́ àti lódodo. Ó pe àwọn èèyàn, wọ́n mú lọ sórí ilẹ̀, ó ya àwọn ilẹ̀ yìí ní oríṣiríṣi. Ṣẹ́gun sì mú kan nínú ẹ̀ pé ilé yìí dá, àdúgbò tó wà yìí dá, ó yá báwo la ṣe máa sanwó? Wọ́n ṣewó, wọ́n máa sanwó, wọ́n ra ilẹ̀, wọ́n sanwó. Ká má dènà pẹ́nu, ó yá o, báwo la ṣe máa kọ́ o? Ta ló máa kọ́? Ìwọ náà ló máa bójútó. Ìyẹn Súnkànmí ló ń béèrè pé ta ló máa kọ́? Ṣẹ́gun ń béèrè pé ìwọ náà ló máa bójútó, ìlú ìwọ ló wà nílé, mi ò sì lẹ́lòmíì tó jù ẹ lọ. Ìwọ lọ̀rẹ́ tá ti jọ ń bára wa ń bọ̀ láti ayé alálùmọ́lẹ̀. Nípa ìdí èyí, ìwọ náà ni kò ṣara gírín, ó yá mú èèyàn lọ bẹ̀. Nǹkan báyìí ni mo fẹ́ kán kọ́ síbẹ̀, ó yá mú èèyàn lọ síbẹ̀. Súnkànmí máa mú àwọn èèyàn lọ síbẹ̀, wọ́n máa ro ilẹ̀, wọ́n gbà, wọ́n máa bẹ̀rẹ̀ sí wá foundation. Bẹ́ẹ̀ ni wọ́n ń kọ́ ilé yìí, tí wọ́n ń yà, wọ́n ń kọ́, wọ́n ń yà sí Ṣẹ́gun nílùú òyìnbó tó wà, wọ́n ń kọ́, wọ́n ń yà, bẹ́ẹ̀ ló ń tẹra mọ́. Iṣẹ́ ń lọ, iṣẹ́ ń lọ, iṣẹ́ ń lọ, iṣẹ́ ń lọ, iṣẹ́ ń lọ. Ṣàdédé ni ilé máa parí, ṣẹ̀rí pé ó já sọpẹ́. Bẹ́ẹ̀ ni Súnkànmí yìí náà ló ń wò pé àṣé pé tí Súnkànmí máa ṣe, ó wà lọ́kàn àyà ẹ̀ tí ò sẹ́nì kankan tó mọ̀ rárá. Nígbà tí ilé wá dé ibi tó ti parí dáadáa, ní nọ́mbà Súnkànmí ó wá di nọ́mbà tí a pè tó lọ. Ẹni tá a wá tí a rí online lórí social media tí wọ́n tún lè jọ sọ̀rọ̀, bẹ́ẹ̀ ni wọn ò tiẹ̀ rí rárá àti rárá. Eléyìí mú ẹ̀rù bà Ṣẹ́gun pé kí ló lè ṣe ọ̀rẹ́ òun kẹ̀? Ó mà ti ń lọ sóṣù mẹ́fà sí i, tóun tẹ̀ ti gbọ́ nǹkan kan lẹ́nu ẹ̀ rárá, tóun tẹ̀ rí. Ó tún pe àwọn èèyàn tó mọ̀, ó ní kán bá òun wá lọ. Ká má parọ́ tanra wa o, wọ́n wá Ṣẹ́gun títí, wọ́n wá Súnkànmí títí, wọn ò mà rí Súnkànmí. Wọ́n pe gbogbo nọ́mbà tí Súnkànmí lò, kò mà sí ìkankan tó lọ nínú ẹ̀. Báwo ni ká ṣe ṣe? Ká má dènà pẹ́nu, wọn ò bá rí Súnkànmí rárá àti rárá. Ṣẹ́gun wò pé kí ló ń ṣẹlẹ̀? Kódà ibẹ̀ ló kọ́lé sí. Ṣe ni kò fẹ́ kí àwọn èèyàn rí òun mọ́, ó ti pààrọ̀ nọ́mbà. Bóun náà ṣe ń sọ̀rọ̀ yìí, wọn ò ní nọ́mbà yẹn lọ́wọ́ o, torí kò sẹ́ni tó ní nọ́mbà ẹ̀ lọ́wọ́. Ẹranko àdánìkànjẹ ni. Wọ́n bá ní kí la máa wá ṣe báyìí? Ṣé mọ ẹni tó ṣiṣẹ́ owó tó ṣe wàhálà nílùú òyìnbó, gbogbo owó tó pajọ nílé ayé ẹ̀, ó bá lóun á wá lọ. Àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí gbà á nímọ̀ràn pé kó tó wá lọ, kó fi lọ ọmọdé, kó fi lọ àgbà, kó fi lọ ọkùnrin, kó fi lọ obìnrin, pé jẹ́ kóun wá. Ọ̀rọ̀ yìí ló gbé dé ọ̀dọ̀ wa pé kóun wá lọ, tóun bá tiẹ̀ fẹ́ wá lọ, kí ni kóun ṣe gangan bẹ́ẹ̀? Ọ̀nà wo ni kóun gbà láti wá lọ? Ẹrù òun ò gbọdọ̀ gbé, òun làwa náà wá gbé wá sí kí ni kí n ṣe ètò ni kí ni kí n ṣe. Ẹ gbọ́, kí ni kí Ṣẹ́gun ṣe báyìí? Báwo ni kó ṣe wá ọ̀rẹ́ ẹ̀
tí ò ní lakú lọ tí ò ní làrùn lọ, ṣé kó wá kó gba ilé yẹn lọ́wọ́ ẹ̀, ṣé kó yọ̀ǹda fọ́lọ́run ni àbí kí ni èrò tiyín? Ohun tẹ́ máa bá a dá sí leléyìí nínú Kí ni kí n ṣe. Ẹ tẹ àtẹ̀jíṣẹ́, lẹ́yìn tó bá tẹ̀ fẹ́ tẹ àtẹ̀jíṣẹ́ sórí nọ́mbà wa, kọ́mẹ̀ntì lórí YouTube channel wa Yorùbá Ṣemba TV YouTube channel, ẹ kọ síbẹ̀. Tó bá sì jẹ́ pé àtẹ̀jíṣẹ́ lẹ fẹ́ tẹ̀ ránṣẹ́ ni, nọ́mbà kan ṣo yìí náà ni 07033215903 07033215903. Ẹ bá wa tẹ̀ síbẹ̀, ẹ jẹ́ ká là á nímọ̀ràn, ẹ gbà wá nímọ̀ràn. Pàápàá tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ sí ìwọ náà, kí ni nǹkan tó o máa ṣe? Kí ni kí n ṣe lètò, ètò ní Kí ni kí n ṣe. Ẹ máa bá wa wò, kẹ́ máa bá wa wo gbogbo ẹ̀, kẹ́ máa follow, kẹ́ máa kọ́mẹ̀ntì, kẹ́ máa. irọ́ ikú là ń pa má dà elégbòjò ní bàbá gbogbo Yorùbá Ṣemba TV ó tẹ̀lé ìkànnì yìí fẹ́ràn rẹ̀ fi àríwí síbẹ̀ ní pẹ̀lú ẹlòmíràn ó ń dánilárayá ó ń kọ́ni lọ́gbọ́n ó ń sọ fúnni lórí ìkànnì yìí Yorùbá Ṣemba TV. Thank you for watching.